Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Adọ́pẹ́ fún lọ, ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kébù làwọn ará bí ike wọn mọ ẹ̀sìn. Arákùnrin kan tó ń pè rẹ̀ ní Al-Jawahari ní péjì ẹ̀. Mo dé fídíò ẹ̀, àfá kan náà ti fún ní ìsì. Èmi náà fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ díẹ̀. So ṣe rí majority àwọn ará bí wọ̀nyí tó bá ti kéwú wọ́n rò pa mo ti mọ gbogbo nǹkan. Ẹ má lè rò pé tẹ́ bá ti kéwú ẹ ti mọ gbogbo nǹkan nípa ẹ̀sìn. Ẹ má lè rò pé gbogbo mas'ala lè lè dá sínú ẹ̀sìn. Kéwú lẹ kí ẹ mẹ̀sìn, ìmí gan kéwú òye. Ẹ jẹ́ ká gbọ́. Ṣé gbogbo Christian ló gbà wípé Jésù Ọlọ́run ni àbọ̀mọ Ọlọ́run ni? Láà. Wọ́n ṣe gbogbo Christian ló gbà pé Jésù ọmọ Ọlọ́run. Àbúkù wọn lọ. Ẹ máa gbọ́ o. Ó ní ṣé gbogbo Christian ló gbà pé Jésù Ọlọ́run ni àbí ọmọ Ọlọ́run ni? Ó ní láà, ó ní kò ṣe gbogbo wọn. Ẹ gbọ́rọ̀. Ẹ máa gbọ́. Ẹni tó bá ṣe ìwádìí ẹ̀, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè verify ẹ̀, ṣe ìwádìí ẹ̀. Wọ́n ń pè àwọn Christian kan ní Unitarians. Àwọn Unitarians yìí wọ́n believe in oneness of God as a single person. Wọ́n believe in Tawhid. Wọ́n believe in pé kí ni o? Tawhid pé ẹyọ kan lọ́lọ́run. They reject both the Trinity and the divinity of Jesus. Ní pé Ọlọ́run mẹ́ta lọ́kan àbíkọ́ Ọlọ́run wọn pé Jésù Ọlọ́run ni wọ́n gbà ó Christians ni wọ́n. Àárín àwọn ẹni ní Europe, àárín wọn North America. So ẹlòmíì oríṣiríṣi orúkọ ni wọ́n ń pè wọ́n Biblical Unitarians, àwọn míì Arians, àwọn míì oríṣiríṣi bẹ́ẹ̀. Bí wọ́n ti wọ́n gbà pé rárá Jésù kì í ṣe Ọlọ́run kò sì kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn náà sì ń ṣe Christmas nínú wọn. So ká máa sọ ọ̀rọ̀ tó wà myopic. The other thing tó tún wà ń bẹ̀ ni pé Ọlọ́run bá lè kí ọ́nà al-Qur'an al-Karim tí ń sọ̀rọ̀ ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Olúwa ń sọ fún wa pé ud'u ila sabili rabbika bil hikma. Ẹ pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom. Wisdom yẹn tó wà kódà ó wọ́n ju góòlù lọ lọ́dọ̀ Oscars lọ́dọ̀ àwọn tá ń pè láàfáà ẹ̀sìn nílẹ̀ yìí. Àdáwọ̀pá fún. Náà a ti gbọ́ nǹkan ọ̀rọ̀ dìdìnà tí Al-Jawahari sọ. So ó ní gbogbo Christians kọ́ ni wọ́n gbà pé Jésù Ọlọ́run ni, kò ń ṣe gbogbo wọn ló gbà pé Jésù ọmọ Ọlọ́run ni. Wọn ò ní gbàgbọ́ sí mẹ́ta lọ́kan. Ó láwọn kan pọ̀ ní Unitarians, wọn ò ní gbàgbọ́ sínú Trinity, Teslis. Ṣé ti yé? Ó ní wọ́n nígbàgbọ́ nípa Tawhid. Ó ní wọ́n nímọ̀ nípa Tawhid. Wọ́n ní belief nínú oneness of Allah. Wọ́n gbà pé Ọlọ́run ẹyọ kan ni. Àwọn náà dẹ̀ ń ṣe Christmas. Ẹ dákun. Ó wá ní ká máa pèpè pẹ̀lú hikmah. Hikmah dà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Ayna al-hikmah fi maqalatik fi muhadaratik. Ayna al-hikmah fi ma qulta al-an. Ayna al-hikmah. Ẹ wo ọ̀rọ̀ tó sọ. Ẹ dákun, tí gbogbo Christians ò bá gbà wípé mẹ́ta lọ́kan, tó bá nígbàgbọ́ sí nínú mẹ́ta lọ́kan, tí wọ́n gbà pé Jésù Ọlọ́run ni, tí wọ́n gbà pé Jésù ọmọ Ọlọ́run ni, táwọn Christians kan bá wà tí wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀, tí wọ́n gbà pé Ọlọ́run ẹyọ kan ló wà, ǹjẹ́ wọ́n ń sin lọ́run yẹn? How do they worship Allah? That's the question I need to throw to you. Ṣé wọ́n ń sin Ọlọ́run? Ṣé wá ní wọ́n wà? Ọdún wọ́n wà ní North America, wọ́n wà ní Europe, àwọn. Ṣé ẹnìkan tún lè wà nísìnyí kó tún máa pèrè ẹ̀ ní Christian àbí Jew kó wá sọ pé ó nígbàgbọ́ nípa Tawhid, ó gba Ọlọ́run lọ́kan gbọ́? Is that possible? It doesn't make sense. Kalamun ghayru ma'qul. Ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni.
ká máa fi tawhid oneness of Allah ká máa fi ròyìn Christian páwọn Christians nǹkan wà wọ́n ní mọ̀ nípa tawhid, wọ́n mọ̀ tawhid, wọ́n mọ̀ Ọlọ́run lọ́kan, wọ́n dẹ̀ ń ṣe Christmas. Oh God, you are contradicting yourself. See, Christian kan wà tó mọ̀ tawhid. Tí Christian bá wà tó mọ̀ tawhid, Islam ni ó ṣe, kò ní pé rẹ̀ Christian, kò ní participate nínú Christmas, Mùsùlùmí ni ó jẹ́. Ohun tí ó wá yẹ jẹ́ ká jẹ́ kó yé. Hadithu Ànábì sallallahu alaihi wasallam yẹn kó hadith kan fún ẹ. Ànábì sallallahu alaihi wasallam ó ní àbádì sí nínú Sahih Muslim. Abu Hurairah ló gbàdí sí yìí wá. Abu Hurairah ló gbàdí sí yìí wá àbá nínú Sahih Muslim. Ibi tí Abu Hurairah tó gbàdí sí yìí wá tó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsu Muhammadin biyadihi. Ànábì ní mo fi ọba tí ìkápá ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra. Mo fi ọba tí ìkápá ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. Ànábì ní la yasma'u bi ahadun. Ẹnìkan ò tún ní gbọ́ ìró èmi Ànábì, kò ní gbọ́ nípa èmi Ànábì min hadhihi ummati, nínú ìjọ yìí, nínú ìjọ tọ́lọ́run ti gbé èmi Ànábì dìde, nínú generation tọ́lọ́run ti gbé mi dìde, ẹnìkan ò tún ní gbọ́ ìró mi. La yahudiyyun, bóyá Júù lẹ́ni yẹn pera rẹ̀ ní, wala nasraniyyun àbó pera rẹ̀ ní Kírísítẹ́nì, bóyá Júù ló pera rẹ̀ ní àbí Kírísítẹ́nì ló pera rẹ̀. La yasma'u bi ahadun min hadhihi ummati la yahudiyyun wala nasraniyyun. Júù ló pera ẹ̀ àbí pera ní Kírísítẹ́nì, tó bá ti fi lè gbọ́ ìró nípa èmi Ànábì Muhammad wípé èmi ni the last prophet, the last messenger, thumma yamut, ẹni yẹn kó wá padà kú, kó lùṣẹ̀mí ayé ẹ̀ kó wá kú. After tó wá kú tán, la ilaha illallah, ó wá kú, walam yu'min billadhi ursiltu bihi, kò wá nígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́run fi rán èmi Ànábì sí gbogbo ayé, kò nígbàgbọ́ sí mi Ànábì, kò tẹ̀lé lànà mi, ó ń pèrè ẹni Júù lẹ́yìn tọ́lọ́run ti gbé Ànábì dìde lójíṣẹ́, ó ń pèrè ẹni Kírísítẹ́nì lẹ́yìn tọ́lọ́run ti gbé Ànábì dìde lójíṣẹ́, tó ti fẹ́ Al-Qur'ani rán wá sáyé, tó fún ní arkanu Islam, orígun Islam 5 pillars of Islam, tó ti wà 6 articles of faith, tó ti wà. So Ànábì ní kẹ́niyẹn wá kú lẹ́ni tí ò ní gbàgbọ́ sí mi tèmi Ànábì mú wá. Ànábì ní illa kana min ashabin nar, àfi kó jẹ́ kan nínú àwọn ọmọ iná, yóò wọ̀ náà. Ànábì ló sọ. Ànábì ní yóò wọ̀ náà. Hadithu Ànábì ní. Báwo lẹ ṣe mọ̀ nípa ẹ̀sìn tawhid? Ìwọ gan tó ń sọ̀rọ̀ tawhid ò yẹ, ìwọ tó pè dé mùsùlùmí tawhid ò yẹ, tí wọ́n wá ń sọ pé àwọn kan wà náà Christian tí wọ́n mọ̀ tawhid. Ṣé ẹnìkan mọ̀ tawhid á tún wá máa pèrè ní Christian, á tún máa practice Christianity? Is that possible? Do you really know what you are saying? Don't you know you are saying rubbish? You don't even know what you are saying. You came on air on social media and started talking about Islam without the pure and sound knowledge. Can you see? So any people here more ẹ̀sìn kéwúlẹ̀ké, but I believe pé tẹ́ bá ti kéwú gbogbo nǹkan lẹ mọ̀. That is your problem. You think that if you go to Markaz and you study Arabic, you can talk about everything in Islam. You can discuss any topic, and it is not done. That is never done. Hadithu Ànábì nìyí náà. Ànábì ní ẹnìkan mú fẹ́ tó bá ti kápẹ́ mi bẹ̀ lọ́wọ́ ẹ̀ búra. Kò sẹ́ni kankan tí ó gbọ́ ìró èmi Ànábì kó wá pera ẹ̀ ní Júù àbí Kírísítẹ́nì, kó wá kú láì nígbàgbọ́ sí mi Ànábì nínú generation tó náà ti gbé mi Ànábì dìde.
after tó lọ ti gbé mi ànábì dìde lójíṣẹ́ nínú àlèhùnmọ̀ yìí tó bá fi lè kú ànábì lọ́mọ náà ni yóò wọ náà hadisu ànábì ni Abu Hurairah ló gbà wá ẹjẹ́ àfihàn lẹ̀ náà jẹ́ kí wá sọ fún ẹ ṣùwárí èmi á sọ kí ní kan fún ẹ kí là ń pè ní Islam al-Islam bi ma'nahu al-'am Islam ní general meaning ó mọ̀ tó pè ní Islam ṣùgbọ́n mi huwa ta'abbudu lillah bima shara'a Islam ló ń túmọ̀ ká máa sí lọ́n pẹ̀lú òfin tó lọ ń gbé kalẹ̀ má gbọ́ mi ní Islam tíra tàwídì tí mo ń tìrìtì fún ẹni Maratibuddin Sharh Maratibuddin òní tíra jẹ́ ń wà fàtúnṣe bí a kò lọ gẹ̀ẹ́tì jẹ́ ń júwì tíra fún ẹ Muhammad al-Qasim so afárá tó kọ tíra yìí obìnrin gan ló kọ ṣó ti ń sìn so àwọn tó ṣe mọ̀rọ̀ já tíra yìí ní Sheikh Abdullahi bin Abdulrahman bin Jibril ṣó ti ń tàlífù Sheikh bint Muhammad al-Qasim ṣó ti ń sìn òun ni ó jẹ́ mushrifa tún tarbawiyya náà jẹ́ wá sọ tó pè ní Islam fún àti òye ìtumọ̀ Islam ni pé at-ta'abbudu lillahi bima shara'a ká sí lọ́n pẹ̀lú òfin mundu anna arsalallahu ar-rusula láti gbà tó lọ́n ti rán àwọn òjíṣẹ́ wá látòrí ànábì Adam àtànábì wa Nuh tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ Islam tó pè ní Islam ni ká sí lọ́n pẹ̀lú lánàá tó lọ́n fi rán àwọn òjíṣẹ́ látòrí ẹni àkọ́kọ́ náà àwọn òjíṣẹ́ ìlà an taquma as-sa'a títí tálùkìyàmù ó fi dé tó pè ní Islam nìyẹn ṣùtì tó pè ní Islam nìyẹn òfin tá fi ń sílọ̀ ká sílọ̀ nílànà òfin tó lóun fi rán àwọn òjíṣẹ́ látòrí ẹni àkọ́kọ́ wọn lórí ẹni ìgbẹ̀yìn kama dhakara Allahu fi ayatin kathira wàrà wọn àyà rẹpẹtẹ tadullu ala ash-shara'i as-sabiqa tó jẹ́ ká mọ̀ pé ala anna ash-shara'i as-sabiqata kullaha islamun lillah ó jẹ́ ká mọ̀ pé gbogbo òfin tó ti wá síwájú Islam ni tó bá lọ wọnú àyà Kùránì Suratul Baqara àyà 128 ànábì wa nígbà tó lọ sọ̀rọ̀ nípa ànábì wa Ibrahim ń pé Rabbana waj'alna muslimayni laka ànábì Ibrahim pẹ̀lú ànábì Ismail nígbà tó ń bẹ lọ́wọ́ wọn ni Rabbana wọlọ́hun waj'alna muslimayni laka ṣàwa méjèèjì ní mùsùlùmí lẹ́kà fún wọn nìkan táwọn jùpájú sẹ̀ sílẹ̀ fún wọn Ọlọ́run nìkan ànábì Ibrahim nìyẹn àtànábì Ismail àwọn náà ń bẹ lọ́n kú Ọlọ́run ṣe àwa méjèèjì ní mùsùlùmí kò tí ì dórí ànábì Musa ànábì Isa o ànábì Musa ànábì Isa fátìrọ tí mo jìnnà síta ànábì o ànábì Ibrahim ànábì Ismail ìwọ náà wo sẹ́ńtìrì táwọn yẹn ti wá àwọn yẹn náà àwọn ànábì Ọlọ́run yẹn nígbà tó bá fi lè pera wọn ní mùsùlùmí kí làwọn ọmọ lẹ́yìn àwọn tó bá nígbàgbọ́ sí wọn kí la fẹ́ pè wọn mùsùlùmí làwọn náà gbọ́dọ̀ jẹ́ wa min dhurriyyatina àwọn àrọ́mọdọ́mọ wa náà ṣe wọ́n ní ummatan muslimatan laka ṣe wọ́n ní ìjọ Islam gbogbo àrọ́mọdọ́mọ wa mùsùlùmí ni ó ṣe wọ́n wa arina manasikana fi ibùjọ́sìn wa wọn wà fi jọ́sìn wa wọn wa tub alayna gba tútúbà wa innaka anta tawwabur rahim gbọ́dọ̀ bá tún gba tútúbà ọba níkẹ́ wọ́n náà wò ayàkúnra 128 Baqarah al-Islamu bi ma'nahu al-khas wá wo special meaning tó wà fún Islam jẹ́ kí wá júwe fún ẹ ṣùtí Islam àmà ní ma'nan am ó tún máa ní ma'nan khas general and special meaning tó wá wo special meaning tàtún máa fún Islam òun ni ba'da bi'athati an-nabi lẹ́yìn tá a ti gbé ànábì dìde lójíṣẹ́ Islam tó wá ní special meaning oni yaktasu bima bu'itha bi Muhammadin Islam a máa tú yóò máa túmọ̀ ìtumọ̀ ntọ́lọ́n fi gbé ànábì dìde lójíṣẹ́ tọ́lọ́n fi rán ànábì li'anna ma bu'itha bi an-nabi torí òfin tọ́lọ́n fún ànábì tó fi gbé dìde lójíṣẹ́ nasakh
jami'al adiyani as-sabiqa ó ti pa gbogbo àwọn ìlànà tó wá ṣáájú rẹ̀ rẹ́. fasara ma wá gbọ́ man ittaba'ahu musliman fasara man ittaba'ahu musliman ẹni tó bá wá tẹ̀lé ànábì ní mùsùlùmí ma gbọ́ wa man khalafahu falaysa bi muslimi ẹni tó bá yapa ànábì kì í ṣe mùsùlùmí. fa atba'ur rusuli gbogbo àwọn tó bá wá tẹ̀lé àwọn òjíṣẹ́ tó ti wá síwájú ànábì, àwọn tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ tó ti wá síwájú ànábì mùsùlùmí làwọn náà. kí la máa pè wọ́n? mùsùlùmí làwọn náà máa jẹ́. ó ti yẹn sìn fi zamani rusulihim lásìkò táwọn òjíṣẹ́ wọn ṣì ń bẹ láyé. tó ń gbọ́ àwọn ọmọlẹ́yìn ànábì wa Adam tó nígbàgbọ́ sí ànábì Adam nígbà tá ànábì Adam ń bẹ láyé mùsùlùmí ni wọ́n. àwọn ọmọlẹ́yìn ànábì Nuhu gbogbo ẹni tó bá gba ànábì Nuhu gbọ́ mùsùlùmí ni wọ́n. lásìkò ànábì Nuhu fali yahudu muslimuna àwọn Júù mùsùlùmí ni wọ́n o. fi zamani Musa àwọn Júù tí wọ́n bá ànábì Musa ló gbà lásìkò ànábì Musa mùsùlùmí ni wọ́n. torí ànábì Musa tó lọ rán sí wọn mùsùlùmí ni. táwọn èdè yẹn people yìí, that is the fact and that's the causes of the problem. so fal yahud muslimun fi zamani Musa àwọn Júù mùsùlùmí ni wọ́n lásìkò ànábì Musa. so gbogbo àwọn Júù tó bá nígbàgbọ́ sí ànábì Musa mùsùlùmí ni wọ́n. Judaism Yahudiya yẹn ìlànà tí ànábì Musa fi ń paasi mẹ́sẹ̀gì sí wọn nìyẹn. òun lòfin òfin ẹ̀ ló yàtọ̀, òfin Musa ló yàtọ̀ sí ti Isa, òfin Isa ló yàtọ̀ sí ti ànábì Muhammad sallallahu alaihi wasallam. Islam ẹ̀yọ kan náà ní gbogbo ànábì ọlọ́mú wa. ṣó ti yẹn sìn. so tún máa wá gbọ́ nìṣó wà nasọ́rọ́ ṣòro àwọn nasọ́rọ́ tá à ń pè ní kírísítẹ́nì lẹ́nìí mùsùlùmí ni wọ́n. fi zamani Isa lásìkò ànábì Isa, àsìkò ànábì Isa gbogbo àwọn Júù àwọn Christians tó bá nígbàgbọ́ sí ànábì Isa mùsùlùmí ni wọ́n lásìkò ànábì Isa. ìgbà tánábì Isa ti lọ àwọn tó kù tànábì bá láyé, ànábì tó bá láyé ànábì wa Muhammad ló gbọ́dọ̀ tẹ̀lé. tó bá ti tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam kèfèrí ni wọ́n. a lè fi tawhid ìròyìn wọn, a lè fi tawhid ìròyìn wọn. ṣòtí wọn ò lè ṣe kírísítímàsì, iléyá ni wọ́n ṣe àti túnú ààwẹ̀. ẹ má polówó kírísítímàsì mọ́. ṣòtí wan nasara muslimun fi zamani Isa. so ìgbà t'Ànábì Isa ti lọ gbogbo àwọn tó wá tó lùgbà pẹ̀lú ẹ̀ tó nígbàgbọ́ sí mùsùlùmí ni wọ́n tẹ̀lé wà ní Jánnà. wa amma hina bu'itha Muhammadun ṣó wá rí láti gbà t'Ọlọ́run ti gbé ànábì dìde lójíṣẹ́ sallallahu alaihi wasallam ànábì mọ́. fakafaru bi gbogbo àwọn tẹ́wọ́ bá wá tẹ̀lé ànábì tó ń pera wọn ní Júù tó ń pera wọn ní kírísítẹ́nì. ṣùtì falaysu bi muslimin àwọn èèyàn kì í ṣe mùsùlùmí, kèfèrí ni wọ́n. faba'da bi'athati nabiy ṣùtì ń sìn faba'da bi'athati lẹ́yìn tá a ti gbé ànábì dìde lójíṣẹ́. òfin tànábì mú wá, Islam tànábì mú wá, ó ti pa tànábì Ìsá rẹ́, ó ti pa ti Mùsá rẹ́, ó ti pa Judaism rẹ́, ó ti pa Christianity rẹ́, ó ti pa Nasraniya rẹ́, ó ti pa Yahudiya rẹ́. ṣùtì so kò sí Júù mọ́, Christian kò hàn sí mọ́ láwọn tó gbà fànábì Ìsá tó gbà Mùsá gbọ́, wọn ò sí mọ́ gbà tànábì ti dé. àsìkò tànábì wọn bẹ lọ́wọ́ recognized, gbogbo àwọn tó kùn sí ànábì ló gbọ́dọ̀ tẹ̀lé, ànábì lòjíṣẹ́ gbẹ̀yìn.
The prophet is a global prophet, a global messenger. He came with a global message, with a global prophethood. So lẹ́yìn tá Ànábì ti dé tán, Ànábì ti dé, ládìínà kò tún sí ní tá a lè pè lẹ́sìn kankan mọ́, ìlà dínú àyàfi sí tá Ànábì mú wá. Wal Islam in hasara fi atba'ihi fala yumkinu li yahudiyyin an yaqula ana muslimun. So Islam kedere ó ti fix ẹ̀ sórí àwọn tó bá tẹ̀lé Ànábì nìkan. Fala yumkinu li yahudiyyin an yaqula ana muslimun, kò possible fún Júù kan kó pẹ̀rẹ̀ ní mùsùlùmí lópin ìgbà tí ó bá ti tẹ̀lé Ànábì. Àwọn Nasirani àbí Christian kan yaqulu ana muslimun, kó sọ pé mùsùlùmí ni òun ba'da bi'thati rasul, lẹ́yìn tá ti gbá Ànábì dìde lójíṣẹ́. Wa huwa la yatba'uhu, lópin ìgbà tí ó bá ti tẹ̀lé Ànábì mo rò pé yẹ. So lọ́lọ́run fi sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam, dájúdájú ẹ̀sìn kan tó wà látọ̀dọ̀ èmi Ọlọ́run náà ní Islam. Suratu Ali Imran aya 19 nìyẹn. Tó bá tún wá wà lọ́wọ́ Ali Imran aya 58, Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu. Ẹni bá tún ṣe nǹkan mi lẹ́yìn Islam, tó tún wá ẹ̀sìn mi lẹ́yìn Islam nígbà lọ́wọ́ ẹ̀, wa huwa fil akhirati minal khasirin, tó bá jálè kí a máa bẹ́nu ẹni òfò. Aya kùnà ni. Kọ́lọ́kù ṣàlùwà. So òun l'Ànábì fi sọ wípé ẹnìkan ò ní gbúrò èmi Ànábì nínú ìjọ mi kó wá pèrè ní Yẹ̀wúdí àbí Kírísítẹ́nì ló pèrè àbí Júù, ó wá kú láì nígbàgbọ́ sínú tèmi Ànábì mú wá, Ànábì lọ́mọ náà ni. Ṣó ti yé àríjáwó àrí ní tí ó yẹ nìyẹn. Àmọ́ tí wọ́n sọ pé Kírísítẹ́nì ni mọ́, wọ́n nígbàgbọ́ ní tàwíìdì yẹn, irọ́ ló pa wọn gba tàwíìdì gbọ́, kò sí Kírísítẹ́nì mọ́. Wọ́n á lè recognize Christianity lára ẹnìkan mọ́ tá a fi tàwíìdì ròyìn ẹ̀. Àwọn tá a lè fi tàwíìdì ròyìn àwọn tó wà lásìkò Ànábì Ìsá, tó tẹ̀lé Ànábì Ìsá, tó nígbàgbọ́ sí Ànábì Ìsá. Ṣó ti yé ń sìn? Ṣó ti yé? Ọ̀rọ̀ pé àwọn Nasara ká má tún wọn sí Kírísítẹ́nì Násárẹ́tì ni wọ́n kọ̀ọ̀kan, àwọn èèyàn ọ̀rọ̀ yẹn ò nípọn, ìyẹn ò ń ṣe issue. Tá bá tún sí Kírísítẹ́nì ká ṣáà ti gbọ́ra wáyé, kí ni concept kan tá a mean, that is it. Ó ti yé? So má fi tàwíìdì ìròyìn Kírísítẹ́nì, má fi tàwíìdì ìròyìn mọ́ pé ẹ̀ torí pé wọn nígbàgbọ́ sí mẹ́ta lọ́kan, wọn gbà pé Ànábì Ìsá ọmọ Ọlọ́run ni, wọn gbà pé Ọlọ́run ní Ìsá, wọn gbà pé ìyẹn ò mí pé wọ́n mọ tó ń pè ní tàwíìdì. Òun wọ́n dẹ̀ ń ṣe Christmas. Ó dà kí ni mọ̀ fún mi, kí ni concept Christmas tí wọ́n celebrate? Ó láwọn ń ṣe ọdún ọjọ́ ìbí ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n gbà pé ọmọ Ọlọ́run ni, àwọn tí wọ́n gbà pé òun gangan lọ́lọ́run, ó láwọn ń ṣọjọ́ ìbí Ọlọ́run, birthday àbí. Wọ́n sì ń sọ pé àwọn Christians nǹkan wà, wọ́n mọ̀ nípa tàwíìdì, àwọn náà dẹ̀ celebrate Christmas, ó dẹ̀ fi tàwíìdì ròyìn wọn. Ṣó dípò gọ̀? Ṣó ti yé? Ń tà ń sọ nìyẹn. So ń tà ń sọ nìyẹn, that is it. So irú yín kàn ń dá sọ́dọ̀ ẹ̀sìn, ẹ kàn ń dá wàhálà lẹ̀, ẹ̀ ń dá rújúlẹ̀, ẹ̀ ń sọ àwọn èèyàn nù ni. Ẹ wo irú Hariri tí mo fún lésì níjọ́ ní. Hariri tó ń sọ̀rọ̀ pé àfáà kan ṣe mọ́lídù, ìyá ìjẹ́ ìyá àjọ, kì í ṣe ìyá àjọ nìkan, ó tún nílé ìjọsìn tí wí kátàkátà. Níjẹta àbíjẹ́ nǹkan ni Ajiwa Abdulrazak pè mí, ọlọ́ba ṣe dáadáa fún wọn. Wọ́n wá ń sọ fún mi wípé Hariri tó ń pèlè lẹ́bùn olúwa pọ̀ yẹn, wọ́n lóun náà lọ Medina, ó jáde ní University of Medina, ó lọ Saudi Arabia lọ kéwù. After tó kéwù Nàìjíríà, wọ́n ló lọ Saudi. Ewo waste product is a waste product of Saudi Arabia.
ó jáde ní Saudi Arabia ẹ wá wo katakata tí ń wí àwọn tá a kó Nàìjíríà tá a kó nílé yìí ṣó ti àákọ́ wọn ní kéwú àtúkọ́ wọn lẹ́sìn ẹ wò wọn ló irú ẹ jáde ní Saudi Arabia kí wàá lù lọ́kàn Saudi ṣó lọ sí lẹ́yìn wọ́n wá láàfà kan wá bá wọn ló ti ṣe díẹ̀ wọ́n láàfà yẹn sọ fún àwọn pé wọ́n lè lọ́ọ́ bá ọbẹ̀ Saudi láàfà yẹn tí wàá bí wọn kan wọ́n láàfà yẹn wá ń jẹ́ kó yẹ wọn pé káwọn má gbẹ̀tàn jẹ lára àwọn àfáà tí wọ́n ń wá sí Saudi wá kéwú pé ọ̀pọ̀lọpọ̀ ń wá sátífíkẹ́ẹ̀tì nìkan ni wọ́n wá gbà ó wọ́n wá gba sátífíkẹ́ẹ̀tì ni o káwọn má gbẹ̀tàn jẹ lára àwọn pé ẹnìkan ti lọ Saudi ó ti di dókítọ̀ ó ti di pòfẹ́sọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọ́n wá gba sátífíkẹ́ẹ̀tì ni wọ́n àmọ́ kankan nípa ẹ̀sìn tàwíìdì òye mọ́ tó o bá sì ti mọ tàwíìdì o kọ̀ wáyé àṣedànù wàláhì tó bá kéwú tó o mọ tàwíìdì o kéwú dànù o kéwú ṣòfò. Central Mosque kan wà ní community ọ̀dọ̀ wa ń bí community kejì síbí kásọ̀ community wa lọ́bẹ̀ abẹ́ inú ẹni Central Mosque kan bẹ́ ń bí ẹni tó jẹ́ chief imọ́mù bẹ́ Saudi Arabia ló ti kéwú àwọn ti ṣetán Saudi Arabia láti 80s ló ti ṣetán Saudi Arabia ó dẹ̀ wá sí padà sí Nàìjíríà wá sábẹ́kúta bí tó ń kọ́ mọ́ ń kéwú ó ní lections olùkọ́ Abíọ́lá òun ni bàbá àwọ̀ tí ẹ mọ̀ kó dẹ̀ mi ti kírun lẹ́yìn mọ̀ dáadáa rí bàbá yẹn ni national mission àwọn ni missioner ẹgbẹ́ RMQK missioner ẹgbẹ́ RMQK ẹgbẹ́ burúkú yẹn bàbá yẹn ni missioner àwọn Saudi Arabia ló ti jáde ó sì jẹ́ chief imam tí ń kírun fáwọn èèyàn ìgbà táwọn àti gbọ́ gbogbo àwọn tó jó ní súnà tó jẹ́ alágbóyè sí wọn kírun mosque yẹn mọ́ àwọn mùsùlùmí tó bá gbádùn lè kírun bẹ́ẹ̀ yẹn àwọn mùsùlùmí tí ń kírun lẹ́yìn bàbá yẹn ń sìn àwọn gbádùn ní ọ̀dẹ́ sí mọ̀ ni ẹni tó lọ Saudi Arabia Saudi ló ti ṣe tán ó dé ṣé tó bá ń pé ẹ̀kọ́ ẹ̀sìn báyìí tàwídì báyìí yóò máa lọ jẹ míṣánná nínú ẹgbẹ́ RMQK ẹgbẹ́ burúkú kò sí tàwídì ẹ wọ àrírí yẹn kátàkátà tí ń wí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ Saudi Arabia tí wọ́n dé tí ó sẹ́kọ̀ tàwídì lára wọn. tí ó sẹ́kọ̀ tawhid lára wọn a dẹ̀ ń sọ fáwọn tó ń gbà pé ọmọra mọ́pá àwọn kéwú mọ́ríkàsì ọmọ mọ́ríkàsì ìwé ilé ìjáwà rẹ̀ ọmọ mọ́ríkàsì ni ó ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan lòun ti mọ aláìmọ̀kan dẹni kò mọ kankan nípa ẹ̀sìn olódò yìí olódò kódà kéwú gan ó níwọ̀n bá mi tó yẹ kéwú gan òye tó abọ́tà adé máa sọ̀rọ̀ àìmọ̀kan inú àmà dùn ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam olóńkà òyìnbó olóńkà átíkù òyìnbó kan jáde àwọn ilé ìsìngbà tó bá ìmọ̀ nípa ẹ̀sìn ṣèbí wọ́n lè gbẹnu dákẹ́ law sakata man la yadri lastaroha wa aroha wa qalla al-khata'u wa kathura as-sawab ẹni tí ò ní mọ̀ nípa ẹ̀sìn tó bá dákẹ́ àfáàní yóò sinmi yóò tún fáyé ń sinmi tẹ́ ẹ bá dákẹ́ pẹ̀lú àìmọ̀ kan ara yín ẹ ní sinmi ẹ sì fáwa mùsùlùmí tó kù ń sinmi mo ṣe tí lè kébdé látàárọ̀ ni fídíò yẹn mo ti rí ní àárọ̀ ìkí tó jáde pé mo gbọ́dọ̀ fèsì kí n tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ṣùtí ẹ̀yin àwọn Christians gan wọ́n argue àwọn náà argue ó wà nù àwọn Christians àwọn churches tí wọ́n pé wọ́n celebrate Christmas tẹ́yìn mùsùlùmí kan tẹ́ ń gbẹnu sọ fún wọn tẹ́ fẹ́ kú torí tiwọn torí jẹkújẹ torí àtẹnujẹ má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí rẹ̀ sí má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí rẹ̀ sí nítorí ìrẹsì pẹ̀lẹ́ran méjì máa bẹ̀sìn jẹ́ nítorí ìrẹsì ẹ bá bẹ̀sìn jẹ́ torí ráìsì pẹ̀lẹ́ran ẹran méjì náà ló máa fi sí máa pẹ̀ díẹ̀ ẹran méjì náà fi sí fún yín ráìsì àti ẹran méjì ni ẹ má ṣe ayé lọ́nà torí kérésìmesì kó kàn wá ó ti yé bá ti ń sọ yín sí ẹ̀ ṣe kérésìmesì ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lọ ṣàdúrà fún wọn ọtí ẹ̀yin náà lẹ́yìn máa lọ ṣàdúrà ọjọ́ kírísímàsì ọtí láwọn tẹ́ ń ṣàdúrà fún nígbà tẹ́ bá ṣe yẹn tán tó bá di ìjọ 31st January 31st stroke December 31st stroke January 1st ẹ̀tún ní náfìlà tẹ́ ẹ̀yàn náfìlà mọ́jú crossover night prayer
táà ló ràn yín ṣe oṣù tàwa mùsùlùmí tó kàn wá recognize yẹn ẹlòmíì ò lè ka al-Muharram títí dé Dhul-Hijjah ẹlòmíì ò lè ka nínú yín ẹ jáwọ́ di gbogbo pàlàpàlà yìí ṣùtì ẹ jáwọ́ Ànábì ti sọ náà hadith ti yanjú ẹ ó lẹ́nìkan tún ní pé rẹ̀ ń Yẹ̀wúdí àbí Nasara kó pé rẹ̀ ń kírísítẹ́nì àbí jù nínú generation èmi Ànábì ẹnìkan gbọ́dọ̀ tún pé rẹ̀ ní kírísítẹ́nì mọ́ àbí jù tí ò bá ti nígbàgbọ́ sí tí mo mú wá tó bá kú sórí Ànábì ni yóò wọ̀ náà so ó pé rẹ̀ ní kírísítẹ́nì Ànábì ló tẹ̀lé Ànábì ti dé kírísítẹ́nì ti ẹ́ndì nígbà tí Ànábì Ìsá ti lọ àwọn tó gbà fún wọn ti lọ sùn tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ṣó ti ń sìn so ìyẹn jẹ́ bí ó ti jẹ́ engineer you are welcome my brother ẹ kú gbẹ ṣó ti àwa ti sọ fún yín ẹ má bẹ́ẹ̀ sì ń jẹ́ torí rẹ̀ sí o so bó ṣe jẹ́ ní ìta gbóná lọ́jọ́ olúfọ̀n ọjọ́ sí wa láǹfààní subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìmọ̀ ẹ̀sìn dọ́wọ́ wa ẹ̀jẹ̀ amójútó mọ̀ ẹ̀sìn o ẹ̀jẹ̀ amójútó mọ̀ ẹ̀sìn o ìkẹ́kọ̀ọ́ máa kí ó lásán ìmọ̀ ẹ̀sìn ó dọ́wọ́ wa o bí wọ́n bá kí ó tí ó mọ̀ ẹ̀sìn ó kéwú dànù wíṣítà àsìkò ni ó ṣàsìkò lófò ni ó sì jẹ́ nìyẹn.